aláwọ̀ mẹ́rin ìran lárúbáwá aláwọ̀ mọ̀ràn Yorùbá ìran lárúbáwá aláwọ̀ mọ̀ràn Yorùbá. Say no to Islam. Say no to ẹ̀sìn apààyàn. Tàbí kẹ kàn má gbélé bù. Àwọn yóò fa omi náà àrùn tàbí kẹ lé wọn kó lórí ilẹ̀ kẹ lé wọn wọ sígbó. Kò lè jẹ́ ẹ̀dẹ́gbẹ̀ wọn. Àwọn tó yẹ ká lé sígbó wọ́n wá sọ fún wa pé ká lé wọn sígbó. Àwọn tó yẹ ká lé délé kòtò wọ́n wá sọ pé kó lé wọn sígbó. Wọ́n ní ká láwà sígbó. Ìbéèrè tó ń bẹ nínú àyà yẹn ó jẹ́ kí n yọ síta. Àkọ́kọ́ ni wípé àyà yẹn sọ wípé ẹni tó bá gbógun ti Adẹ́dà tí adé nìkan tó lè gbógun ti Adẹ́dà ibẹ̀ lẹ́ máa ti mọ̀ wípé èèyàn ló ń sọ̀rọ̀ nínú àyà yẹn. Ẹ wá bá mi lọ sínú àyà Al-Qur'an Quran 92 verse 3 Suratul Layli wà Layli sáyàgìṣà ẹ bá mi tú láti àyà kìíní títí dá. Ó ní wà Layli idha yaghsha wà nahari idha tajalla wa ma khalaqa adh-dhakara wal-untha inna sa'yakum la shatta. Ìgbìyànjú yín ṣọ̀tọ̀ọ̀tọ̀. náà tẹ́ ẹ bá ti wá di àyà yẹn ibo ni mo fẹ́ lò ní wípé àyà ẹlẹ́kẹ̀ẹ́ta Allah ń búra bọ̀ láti àyà ẹlẹ́kẹ̀ẹ́ni Ọlọ́run búra pẹ̀lú ẹni tó bá sọ ọ́ ó di àyà ẹlẹ́kẹ̀ẹ́ni Ọlọ́run búra pẹ̀lú òun búra pẹ̀lú ọ̀sán nígbà tó di àyà ẹlẹ́kẹ̀ẹ́ta Allah ní òun búra pẹ̀lú ẹni tó dá akọ àti abo. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ìjẹ́ Olódùmarè tó dá wa ṣé lè máa sọ wípé òun búra pẹ̀lú ẹni tó dá akọ àtabo. Ó lè jẹ́ wípé òun ló dá akọ àtabo. Bẹ́ẹ̀ ni òun tó ṣe nípa ló búra pẹ̀lú ẹni tó dá akọ àtabo. Ó yẹ aláàlè fi pátá búra. Àyọ̀kù. Kò sí nǹkan tó lè fi búra. Àkókò kù. Aláàlè fi menstruation búra. Kò ìgbẹ́ aláàlè wa ṣáàmùsì wà dùn aláàlè sọ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó lè fi búra. Pátá pupa ó lè fi búra. Ilé tó lọ́run nìyẹn. Alẹ́ ìwà tí ní ìwà búrì ẹgbẹ́. Aláǹtí pátákó ẹ̀jẹ̀ tó ní ẹlẹ́rìí lójú ogun búra. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ̀rọ tó dẹ́wọ̀ lè búra fún wa. Irọ́ lásán ni. Bàbá ibi jẹ́ ti máa mọ̀ pé bá tó bá dẹ̀ búra fún wa. Òun ni pé àwọn bàbá ńlá wa wọ́n máa ń sọ wípé Olódùmarè tẹ́ ẹlẹ́jọ́ olóòfẹ́ àbí ilé ẹjọ́ olóòfẹ́ gbogbo. Ìgbàgbọ́ ikú Olódùmarè ló ń sọ̀rọ̀ nù Kùránì. Ṣé ó lè sọ fún òfẹ́ fúnra fẹ́ nìkan? Ṣé torí ká ìbàdàn gbà ń kó lóra àbí torí bí lójú ló fẹ́ máa fúnra? Pẹ̀lú omi burúkú omi ṣẹ̀ríà lọ àfẹ́ òfin Kùránì náà pè ní ṣẹ̀ríà lọ pàyàpàyàn ló wà bẹ́ẹ̀ ẹkún wọn lọ́rùn ẹkún wọn pa ẹrún wọn pa ẹkún wọn pa tí wọ́n ṣubú. Muhammadu sọ wípé tẹ bá ti rí Kristẹni Muhammadu ní tẹ bá ti pàdé Kristẹni lọ́nà ẹ má kí wọn. Ẹ pa wọn. Tẹ bá ti pàdé Kristẹni àti Júù lọ́nà ẹ má pàdé wọn ní kọ̀rọ̀ fún wọn ẹ fún ò ní kọjá. Ẹ gbé wọn sígbó. Muhammadu ló sọ bẹ́ẹ̀. Sásì nìyẹn sọ Olódùmarè ló lọ sí wọn. Muhammadu ló sọ bẹ́ẹ̀. Sheikh ẹ fún wọn pa. mi lọ sí ẹ̀kẹ́rì ní mọ̀gùn ní òbí àlẹ́yìn wọ̀lá bẹ́ẹ̀ ni iná. Àwọn òwe ló ń bá wí nínú Suratul Fatiha nísàlẹ̀. Al-Yahudu wan Nasara. Àtọ̀wákọ̀. Àwọn Jews àti Christians. Iná pè ní Yahudi àti Nasara. Ilé pè ní. Ó ní yàtọ̀ sí ọ̀nà àwọn ẹni òṣìnà, àwọn ẹni ègbé, àwọn ẹni ẹ̀kọ́. Ó wọ́n ní wọ́n Yahudi àti Nasara. Àwọn wo ni Yahudi, àwọn wo ni Nasara. Òun làwọn Kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ. Ó ní ẹni ìṣìnà ni wọ́n. Ẹ̀dẹ̀ ní Olúwa kan náà lẹ́ ń sìn. Ẹ lọ mọ̀ wípé Adẹ́ẹ̀dá wa ó yàtọ̀ síra wọn. Because tá a bá dé ọ̀dọ̀ Christianity wọ́n ní Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gbẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wọn nítorí kó lè ní ìyà ilé àìnípẹ̀kun. Náà tá a bá dé ọ̀dọ̀ Aláwù ajípátá pupa olórí burúkú òfò àdánù adébídọ́gì òun wá sọ fún wa wípé òun sọ báyìí fún wa wípé kúlí wallahu ahadu Allahu samad. Àwọn tó bá fẹ́ kà wá ní. Qul huwa Allahu ahad. Allahu samad.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. òun sọ fún wa wípé aláwọ̀ òbímọ ẹnìkan òbí ẹ̀dẹ̀ wa ń sọ fún wa wípé ọlọ́run kan náà lọ́jọ́ oṣù báìbù ni ó bímọ àlòkù rẹ̀nù ní kò bímọ báwo ló ṣe jẹ́ ẹnìkan náà làwọn méjèèjì. bàbá ńlá wa máa ń sọ wípé báwo la ṣe fẹ́ ṣe tí èèyàn mẹ́ta máa dúró méjì ó ti contradict ara wọn. ẹ tún wá bá mi gbọ́ tẹ́ ẹ bá lọ sínú Luke 19:27 ẹ wá gbọ́ ọ̀daràn ọmọ Ísírẹ́lì yẹn àwọn ọ̀daràn ọmọ Ísírẹ́lì yẹn ẹ gbọ́ ohun tó wù mí. tẹ́ ẹ bá dé Luke 19:27 ihun tí mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni wípé ìkónilẹ́rúlẹ̀sìn simple. ihun tí mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni wípé gbogbo ohun tí wọ́n bá ti ń pè lẹ́sìn ìkónilẹ́rú ni. ìwọ tó o bá fẹ́ járọ̀ mi tó bá ti dé Luke 19 lọ bẹ̀rẹ̀ láti 11 tó bá ti kàdé 27 ọ̀rọ̀ mi máa yẹ láti 11 Luke ń sọ Jésù ló ń sọ̀rọ̀ ńbẹ̀ ní Luke 19:27 ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tó fẹ́ kó ìran Ísírẹ́lì lẹ́rú àti ìwọ náà tó lọ ṣàyànjú rẹ̀ torí pé fásitì báìbù kan náà ní wípé a kò rán mi o bí kò ṣe sí àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù àyù Ísírẹ́lì kí ni kọ̀ǹsáìnì ẹ pẹ̀lú Jésù. ọmọ aládé làwọn ọmọ ẹlẹ́yìn. ó wá ń sọ nínú Luke 19:27 ó ń fún àwọn èèyàn ní owó èlé tó bá fún eléyìí ní 2 naira ẹgbàá méjì ó máa fi gba ẹgbàá mẹ́rin tó bá fún eléyìí ní ẹgbàá mẹ́rin ó máa fi gba ẹgbàá méjì tó bá fún eléyìí ní ẹgbàá mẹ́fà á fi gba ẹgbàá mẹ́jọ. nígbà tó wá dé 23 ó wá fún ẹnìkan ní ẹgbàá kan tó fún yẹn nígbà tó fẹ́ wá béèrè owó padà ìyẹn wá fún ní ẹgbàá kan yẹn padà. bàbá burúkú yìí ọmọ òfò Ísírẹ́lì yìí tí wọ́n pè ní Jésù ó wá lọ padà sọ̀rọ̀ ní 27 ó ní ẹnikẹ́ni tí kò fẹ́ kí èmi jọba ní orí òun ẹ kó wọn wá síwájú mi kí ẹ sì pa wọn. Are you telling me that is our God? ṣé ẹni tí adédarán sí wa lọ́wọ́ òní ní apara wa òun la fi sọ wípé ìkónilẹ́rú ni ẹ̀sìn. ọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi lọ sí Luke 14:26 ló ṣẹlẹ̀ ń bẹ̀ béèrè lọ́wọ́ mi nà. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. ní ti ṣe ń sùn ní bẹ́ẹ̀ ti ṣe ń sùn ní. bàbá ẹgbẹ́ mi débẹ̀ kí ló ṣẹlẹ̀. ní Luke 14:27 ọmọ ọ̀daràn Ísírẹ́lì yìí tí wọ́n pè ní Jésù ó tún sọ fún wa ń bẹ̀ nítorí pé kó bá lè kó wọn lẹ́rú ó mọ̀ fún dẹ̀. bàbá ẹ ti jẹ́ àwọn pípì wọ́n ní àwọn làákàyè kan tí wọ́n bá fẹ́ kó ìran oníran lẹ́rú torí pé mọ̀ wípé ìyé àti bàbá ẹ̀ kò ní máa wù ẹ́ kó o máa sọnù. ó wá dàbí ọgbọ́n nínú 14:26 rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọmọlẹ́yìn mi Kristi ó gbúdọ̀ èètì bàbá rẹ̀ ìyá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àtàwọn aráalé rẹ̀ ibùdó ẹ̀mí ara rẹ̀ gangan. ṣé ká sọ pé bẹ́ẹ̀ ni Kùránì ti di ni. kí ló fà tó fi sọ bẹ́ẹ̀. ṣé Kùránì náà sọ bẹ́ẹ̀. Kùránì náà sọ bẹ́ẹ̀ sọ́ọ̀tù Mùjádélà ló sọ ó sọ̀rọ̀ tó sí nílá ẹ máa lọ síbẹ̀ yẹn sì. náà kí ló fà tó fi sọ pé wọ́n gbúdọ̀ èètì àwọn aráalé wọn torí pé iṣẹ́ ẹbí ló fẹ́ ṣe ó dé mọ̀ pé àwọn ìyá wọn àti bàbá wọn á kọ̀ fún wọn wọ́n jí wípé ọmọ ìrú báyìí bàbá ìwé ọmọ Yorùbá àwọn bàbá ẹ̀ náà bẹ̀ bá gbé wa wọ́n ti ọmọ ẹni tó ń ṣe ọmọlúwàbí nìran wa dẹ́kun má bá nìkan kan jà àmọ́ jẹ́ fún mọ̀ wípé kọ̀ǹfíìsì ìwéje sọ fún ẹ wípé òkúrò rẹ̀ ti gbogbo wọn má bá wọn ṣe. lọ́tínú sọ́ọ̀tù Mùjádélà àyà 22 fún mi. aláàdá tó sọ bẹ́ẹ̀ the same thing tí wọ́n kà fún adán yìí aláàdá tó sọ bẹ́ẹ̀. kí ló dé aláwa ya wèrè òun fẹ́ràn kó máa fàkà sí nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́. kí ló dé rẹ kí sí àfihàn sí àfàlùbọ́sà sí. owó tiẹ̀ náà ló wá kí ló ṣẹlẹ̀. ó ní làtẹ́jú ló kọ́ òun mọ̀ ní. kábíyèsí yu'minuna
billahi wala bil yawmil akhir. àwọn dàkúrú wa àdìrà sí wọn. man hadda Allah wa rasulahu. ẹ lè rí ẹnìkan kan láyé tó nígbàgbọ́ nínú Allah. ẹni tó jẹ́ mùsùlùmí òdodo kó wá nífẹ̀ẹ́ bàbá rẹ̀. àwọn ọ̀bá ó ní lè gba àwọn aráàlú rẹ̀. àwọn náà kún man hadda Allah gbẹ́ ní tí ò bá ti gba tàlá. Allah sọ pé wọn mùsùlùmí gbọdọ̀ nífẹ̀ẹ́. wala kanu aba'ahum. wọ́n jẹ́ bàbá wọn. àwọn abna'ahum. wọ́n àgbo jẹ́ ọmọ rẹ̀. àwọn àṣírọ́ta Olódùmarè ò lè sọ bẹ́ẹ̀. nífẹ̀ẹ́ wọn tí ìfẹ́ Olódùmarè. Olódùmarè máa bí ìfẹ́ ni. olórí ìdúlàlá. ẹ máa ti mọ̀ wípé ìfẹ́ Olódùmarè. ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ àwọn bàbá wa kan. àwọn bàbá wa máa ń sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àsọjẹ wọn. kábíyèsí Ifá orí mi re orí ogbó yàtọ̀ tí bàbá náà mi bá sọ̀rọ̀ wọ́n ti wọn oríṣiríṣi kalẹ̀ tí wọ́n wèrè bá wá dé wàá máa wá sọ fún mi wípé ànábì ló mú kinní kan wá ànábì ló mú bọ́ ṣe ń obìnrin wọ́n ń pọ̀ obìnrin.